ó ṣe ó ṣe bàbá bẹ́ẹ̀ ni ó ṣe bàbá àti dé sórí pápá tiwa ìyẹn ní ìkànnì Tungba FM ní gbogbo kíbi tẹ́ bá ti ní àǹfààní àti máa gbóhùn wa àti máa wò wá kétékété ìyẹn lágbàáyé ẹ ti mọ̀ pé tẹ́ bá fẹ́ máa wò wá kétékété ẹ máa darapọ̀ mọ́ wa ní ẹ o lórí ẹ̀rọ ayélujára wa ní ibi tá a ti ṣe kí ni ẹ máa ti máa ní àǹfààní àti máa wò wá bá ṣe máa mí àwọn olórí pápá tiwa ìyẹn láàárọ̀ tòní lónìí tó jẹ́ ọjọ́ keje oṣù kínní ọdún 2022 bẹ́ẹ̀ ni ọjọ́ Jímọ̀ náà ló bọ́ sí Jímọ̀ olóyin lọ́jọ́ ìní máa jẹ́ fún gbogbo wa níbi kíbi fún gbogbo etí tó bá ń gbọ́ wa láti ojú tó bá ń wò wá àti gbogbo ibi tẹ́ bá ti ní àǹfààní àti máa fìlì atẹ́gùn ìyẹn Tungba FM ní àgbáyé bẹ́ẹ̀ ni Jímọ̀ olóyin ló máa jẹ́ bẹ́ẹ̀ ni Awikonko wà lórí pápá lẹ́ni Sodiq Super Sub náà wà lórí pápá lẹ́ni gbogbo wa la ṣe kí ni bẹ́ẹ̀ ni ibi tí Ejolabi ó ti ní ìfarapa mádàmú ti sọ fún yín pé àwọn mayu bọ́ ṣe ń fè níkù náà fọlá dìde ìròyìn tẹ̀ tún jẹyọ wípé bí mayu ti lé ẹ̀yìn Ejolabi bó ṣe ní ìfarapa ìyẹn ní inú club wọn náà ló Trafford oríṣiríṣi gbàgbós ló ṣẹlẹ̀ gbogbo ẹ̀ àwọn máa fi tó yín létí bẹ́ẹ̀ ni ẹ̀mínú kọ́kọ́ náà ni mo wà lórí pápá ṣùgbọ́n fèrè kan wà lọ́wọ́ mi ni nígbà tá a máa bẹ̀rẹ̀ sí ní ṣe kí ni tá a máa fún síta Awikonko ó wà lórí pápá pẹ̀lú mi Awikonko ní pápá jẹ́ ká sáré bọ́ sórí pápá. ẹ káàárọ̀ ẹ kú ojúmọ́ mọ́ ní gbogbo ibi tẹ́ ẹ ti láǹfààní àti máa gbọ́ rédíò Tungba láàárọ̀ yìí pàápàá jùlọ ẹ̀yin olólùfẹ́ ètò Lagbo Sport gbogbo ńlá kí láàárọ̀ ẹ kú Jímọ̀ lónìí báàkà Jímọ̀ mo bá ilé ní Jímọ̀ àkọ́kọ́ nínú ọdún 2020 ẹ̀yìn la fi wọlé láàárọ̀ la fi fún Jímọ̀ olóyin ti tò ní ni àkìyìn lẹ́ẹ̀kan sí orúkọ mi ò yí padà Ọlátúndé ọmọ Kàlẹ̀jà yìí náà ni mò ń jẹ́ tí gbogbo yín mọ̀ sí Alábí Awikonko. bẹ́ẹ̀ ni Alábí Awikonko nìyẹn èmi olólùfẹ́ yín náà ni Akeem Ọlátúbọ̀sún tí gbogbo yín mọ̀ sí Akeem Spinnet náà ló mọ̀ máa lóde yìí la sọ fún yín pé kì í ló ṣẹlẹ̀ o ìyẹn nínú ìdíje AFCON èyí tó máa wáyé tó ti kù ọjọ́ méjì tí à ń wò ìyẹn ọjọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ o kì í ló ṣẹlẹ̀ ńbẹ̀ àti nígbè Samuel Eto'o òun lẹni tó ṣe kíni tó mi àwọn jù nínú ìdíje AFCON 18 goals bẹ́ẹ̀ náà látún sọ fún yín àní Lọ́rẹ́ Poku ọmọ orílẹ̀-èdè Ivory Coast ìyẹn Côte d'Ivoire òun ló tẹ̀lé Samuel Eto'o lẹ́yìn omi àmì mẹ́rìnlá 14 goals bẹ́ẹ̀ náà la sọ yín pé agbábọ́ọ̀lù ọwọ́ wájú ìyẹn fún orílẹ̀-èdè Nàìjíríà Late Rashidi Yekini òun lẹni tó wà nípò kẹta ìyẹn ní fún 13 goals bẹ́ẹ̀ ni ẹ má gbàgbé àwọn tá à ń sọ síta fún yìí ó máa ṣe kíni tó bá ti ń di parí oṣù àkóyèsí ńlá ló máa jáde fẹ́yìn olólùfẹ́ wa o nítorí pé a ti ń tò à ń pòpọ̀ ẹ̀bùn oríṣiríṣi ni o ẹ̀ ṣàmà ẹ máa bẹ́ẹ̀ tó lọ bẹ́ẹ̀ ni kí la fẹ́ mú wá fún ilé ni ìjẹ́ jẹ́ mọ̀ wípé Mujib Kazeem òun kọ́ ní ta ló jẹ́ Mujib Kazeem ẹ máa rò bí orúkọ ọmọ Nàìjíríà ni kò ń ṣe orúkọ ọmọ Nàìjíríà o ọmọ Ethiopia ni o òun nìkan ṣoṣo ni player Ethiopia nínú àwọn ìyẹn agbábọ́ọ̀lù Ethiopia nínú àwọn tí wọ́n kó lọ sí ìdíje AFCON tó ń gbá bọ́ọ̀lù lókè ìta o ibo ló ti ń gba JS Kabili ló ti ń gba ìyẹn lórílẹ̀‐èdè Algeria o gbogbo àwọn tó kù ọmọ ilé ni wọn o Ethiopia náà ti ṣe kíni náà ti ń gbá bọ́ọ̀lù wọn bẹ́ẹ̀ ni ẹlọ́mọ yẹn dájú ǹjẹ́ kí tún máa fi tó yín létí nínú gbogbo àwọn akọ́nimọ̀ọ́gbá àwọn tó ń lọ sí ìdíje AFCON lọ́wọ́lọ́wọ́ Eduardo Mendy tí mo ti bá ti ní Eduardo Mendy ó yẹ kẹ́ ti mọ̀ pé àwọn aláriwo nìyẹn aláriwo Chelsea the Blues bẹ́ẹ̀ ni Eduardo Mendy òun ni kíni òun ni aṣọ́lé tó gáyàtà tó dáńtọ́ tó dáa jù ní ilẹ̀ adúláwọ̀ tí ó ń lọ kópa àbí mo parọ́ ni tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa fi tó yín létí ta ló fẹ́ ta ní ẹni tó ṣe kíni ṣe Andrew Onana ní ọmọ orílẹ̀-èdè Cameroon tó ń gbá bọ́ọ̀lù ẹ̀ ní Ajax lẹ́fẹ́ pè fún mi ni àbí Yẹsin Bọ́nù ìyẹn ọmọ orílẹ̀-èdè Morocco tó ń gbá bọ́ọ̀lù ní Sevilla ni tó ń ṣọ́lé ní Sevilla ni àbí Jojo Wallacott ìyẹn lè tó wá Sweden Town ìyẹn lórílẹ̀-èdè England ni tó ṣe kíni tó ń dilé mú fún orílẹ̀-èdè Ghana ẹ má gbàgbé orílẹ̀-èdè Ghana pẹ̀lú Algeria ìyẹn Desert Lion Desert Forces of Algeria wọ́n ṣe kíni wọ́n gbomi ewúro sí ojú Black Star fún orílẹ̀-èdè Ghana lánàá nígbà tí wọ́n ṣe kíni tí wọ́n ń gbá bọ́ọ̀lù ọlọ́rẹ̀ẹ́jọ́ bẹ́ẹ̀ ni friendly matches 3-0 ní Ghana gbà nínú ìgbáradì tí Algeria ṣe wọ́n jẹ́ kó yé pé kò ń ṣe ṣeré-ṣeré o Algeria ń jẹ́ kó yé pé àwọn defending champion làwọn ṣùgbọ́n nínú ìfigagbága AFCON yìí àwọn tó ti múra wá wọ́n ti jẹ́ kí Ghana kó feel vibe yẹn ìyẹn
lórí pápá lánàá èyí lè tó jẹ́ kí Algeria kí wọ́n ṣe máa gba unbeaten lọ 40 games unbeaten ni Algeria ń gbá lọ́wọ́lọ́wọ́ in all competitions and 33 games in registered international competition both qualifiers and main tournament bẹ́ẹ̀ ni 33 pẹ̀lú tabaka friendlies ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sẹ̀ rẹ̀ tabaka mọ́ o ti pé 40 games unbeaten ni Algeria ń gbá ẹ jẹ́ ká parọ́ ẹ jẹ́ ká pàtẹ́wọ́ fún Algeria wọ́n ń gbìyànjú nítorí pé tó bá jẹ́ pé ìtàló ló ṣe ni a máa sọ pé Italy ṣe kíní kan unbeaten náà ń gbá tó bá jẹ́ Brazil àwa ní Brazil ẹ jẹ́ ká máa wí pé àwa náà unbeaten là ń gbá o. ó yá ẹ jẹ́ ká sáré mu ibo nìròyìn ti bẹ̀rẹ̀ o ibo la ti fẹ́ bẹ̀rẹ̀ ní pápápá ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti ilé o àti máa sọ fúnra wa ilé láti máa ń kẹ́sọ̀ ròde nítorí pé kí ni Nàìjíríà tẹnitẹni ni ìròyìn tó bá ṣe ẹ jẹ́ ká kọ́ yanjú ti ilé ká tó bọ́ sókè ta Awikonko ìròyìn jáde lánàá ó yá jẹ́ kí n máa gbéṣẹ́ létí ta ló sọ̀rọ̀ síta Bright Mokaro òun ló sọ fún wa láàárọ̀ ti tòní o ìyẹn kí ló sọ òun jẹ́ kó yé pé ó lé ẹ̀yìn NFF yẹ kí ló ṣe ìyẹn àwọn adarí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ní NFF o torí àwọn kan máa sọ pé kí ni NFF Nigerian Football Federation bẹ́ẹ̀ ni àwọn ni o Bright Mokaro agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí ẹ̀yìn agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn fún Super Eagles ló ń jẹ́ kó di mímọ́ ó ní bí NFF ṣe sọ pé kí akọ́nimọ̀ọ́gbá tí wọ́n ṣe èèyàn ìyẹn ó sì pẹ̀sẹ́rò kó ṣe kí ni kó tẹ̀lé àwọn Super Eagles lọ sí ìdíje AFCON ìyẹn tí wọ́n jọ wà ní orílẹ̀-èdè Garoua lọ́wọ́ báyìí ó ní pé òun ò rí pé nǹkan tó dáa tó ní o ó ní pé wọn bá ti má jẹ́ kó lọ kò ń ṣe ibi tó yẹ kó ṣe kí ni pé distraction ó ní kò ní jẹ́ kí Austin Eguavoen kó ṣiṣẹ́ dáadáa ni ẹ gbọ́ a máa bèrè lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wa láàárọ̀ ti tòní ṣé ọ̀rọ̀ tí Bright Mokaro sọ síta ṣe bẹ́ẹ̀ náà ló ṣe rí ṣe lóòótọ́ ni òun ní iṣẹ́ ló yẹ kán fún ni pé òun ní pé iṣẹ́ ti ibi tí Ganetro tó ti kùnà ibi tó ti kùnà ni pé kò ṣe kí ni kò mójútó NPFL àwọn players ti wà ní ilé pé kó wá new talent kó discover new talent òun ní irúṣẹ́ tó yẹ kán gbé fún nìyẹn nígbà tí àwọn Eguavoen bá lọ sókè ìta kó òun wà ní kó máa má gbàgbé ìfẹsọ̀wọnsẹ̀ NPFL ó máa lọ ń gbé iṣẹ́ ló yẹ kó wà ní kó máa wo líìgì orílẹ̀-èdè Nàìjíríà kó máa lọ sí ìpínlẹ̀ kìíní sí ìpínlẹ̀ kejì láti lọ máa wò ó ìgbà àwọn olóṣè dáadáa lọ́wọ́lọ́wọ́ tá a lè máa ṣe kíni tá a lè máa wò pé ó dàbí káfojúsílẹ̀ lára òun lórí iṣẹ́ tó yẹ kó ní kó máa ṣe lọ́wọ́ nìyẹn o kò ń ṣe pé kókò lọ jókòó kó máa lọ wò bọ̀ ìyẹn lórílẹ̀-èdè AFCON kò ní kópa kò ní ṣe nǹkan kan bẹ̀ẹ̀ kó kàn lọ máa wòran ó ní eléyìí kọ́ òun rí pé ọ̀nà tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ wa ó ní kò dán mọ́rán tó kẹ́ ẹ má gbàgbé bí Ganetro náà ṣe ní ẹ Maduka Okoye ló sọ bẹ́ẹ̀ Awikonko mo fi lé ẹ lọ́wọ́. ń tèmi rí ń bẹ̀ ni pé ohun tí Maduka Okoye sọ yìí Nàìjíríà ẹ̀hún tó sọ yìí èmi rí i pé ọ̀rọ̀ wà ń bẹ̀ nítorí pé alákọ̀ọ́kọ́ nígbà tí wọ́n ti ń sọ yìí pé kí ẹ̀hún akọ́nimọ̀ọ́gbá tuntun ta ṣe gbà kó tẹ̀lé Austin Eguavoen máa lọ sí Cameroon èmi rí i pé ó dàbí pé wọn ò nígbàgbọ́ tó NFF ò nígbàgbọ́ tó nínú Austin Eguavoen ẹbẹ kò ní sọ anything kò lè interfere ní bó ṣe wọ̀n sí wa kó má jẹ́ pé nínú ilé bóyá wọ́n sọ wípé bóyá kó máa assist ẹ̀ bákan bọ̀ tó bá sọ síta á fẹ́ rí bákan àbí káwọn yẹn bá sọ̀rọ̀ àwa máa mọ̀ bóyá pé bóyá tó bá fẹ́ ní ọ̀hún tó bá fẹ́ ní sàmámù a máa ṣẹ̀ṣẹ̀ mọ̀ kó má pé iṣẹ́ tó ní kó lọ ṣe nìyẹn ohun tó yẹ ohun Bright Mokaro sọ yìí ó yẹ kó wà nílòótọ́ kó máa wò pé báàlù ṣe fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ mi torí AFCON ti bẹ̀rẹ̀ o ò níṣẹ́ tó fẹ́ ṣe ń bẹ̀rẹ̀ ìdàgbàpọ̀ lọ́jọ́ kan ṣé a fẹ́ ní kó lọ wo African tournament kó lè rẹ́sọ̀ gàdé pẹ̀tù máa gbá African tournament. àwa la máa náwó lé lórí bó ṣe lọ o. so àwọn náwó lè máa lọ so ó yẹ kó wà ń bí kó máa ṣiṣẹ́ owó tó bẹ iṣẹ́ kó máa ṣiṣẹ́ owó iṣẹ́ kó bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu kó bẹ̀rẹ̀ iṣẹ́ ní kíákíá kó máa wo líìgì kan sí kan bóyá ń lọ wo Akwa United kó lọ máa wo Dakada kó máa wo kákàkiri pé báyìí lọ sí gbá bàbá lọ sí ó tọrọ lọ́rọ̀ tó sọ yìí ọ̀rọ̀ tí Bright Mokaro sọ ọ̀rọ̀ tó make sense lọ́dọ̀ state ọ̀rọ̀ tó make sense ni. nígbà ọba ìgbà tẹ́tí ní kò ní iṣẹ́ kan tó fẹ́ lọ ṣé kò lọ gbà tẹ́gùn Cameroon ni àdìgbò ọmọdé sí torí kò yé mi. ó lọ mọ̀ọ́dún sí ni. tọ́wọ́n aráàlú máa ń pè wọ́n máa bá a dá sí. ó ti bẹ̀rẹ̀ tourism. ó yá jẹ́ ká bá gbé sí létí ní pápá kí ló tún ṣẹlẹ̀ ilé náà la ṣe wá Austin nìkọ́ Austin jẹjẹ Okocha.
lórílẹ̀-èdè wa nìyẹn tẹ́lẹ̀. ta ló jẹ́ kí bọ́ọ̀lù dùn lórílẹ̀‐èdè nàìjíríà tẹ́lẹ̀ rí máa dárúkọ Stin JJ Okocha bẹ́ẹ̀ ni ẹlẹ́sẹ̀ rọ́bà tó mọ ẹ̀gẹ́ àrà tó ní lẹ́sẹ̀ òun ti fọwọ́ síta má gbàgbé pé Austin JJ Okocha òun náà pẹ̀lú àwọn technical support group ìyẹn àwọn tí àjọ NFF tí wọ́n yàn pé kí wọ́n ṣe kíni kí wọ́n rí pé wọ́n ṣe àṣeyọrí nínú ìdíje AFCON eléyìí tí Super Eagles ń lọ kópa nínú ẹ̀ Austin Okocha wá fọ́ òun wá sọ síta òun sọ ní ìyẹn nílùú Èkó lánàá òun jẹ́ kó di mímọ̀ òun ní òun mọ̀ òun dá òun lójú èyí pé máa kí ló dá lójú òun ní Mo Salah gbogbo wa ń bẹ̀rù Egypt kí lẹ́ ń bẹ̀rù Egypt fún má gbàgbé ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ ìyẹn ní ọjọ́ ṣẹ́gun next week bẹ́ẹ̀ ni ọ̀sẹ̀ tó ń bọ̀ ní ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé òun ní kí lẹ́ ń bẹ̀rù Mo Salah fún òun ní má gbàgbé Mo Salah ò lè ṣe kò lè dá ṣe nǹkan kan ó ní a ní àwọn agbábọ́ọ̀lù tó dáńtọ́ àwọn ọmọ kékeré torí ẹ̀ ń ta lọ́wọ́lọ́wọ́ ni wọ́n wà lórí ní pé wọ́n ti stamp paper wọ́n mọ̀ pé lọ́dọ̀ ti tòun wọ́n máa dá Mo Salah dúró ibi tí mo wá ń lọ nílé Awikonko ṣé Mo Salah ní ká wá focus attention wà lé lórí tá a bá focus attention sórí Mo Salah àfàìmọ̀ kó má jẹ́ pé omi máa gba ibòmíì ti ìwọ̀ ìgbín lẹ́nu tá a bá lọ focus attention sórí Mo Salah. tí wọ́n bá ń tàn wá ká má tàn ara wa lóòótọ́ kọ́lọ́ wa má dàbí ọ̀rọ̀ yìí tí wọ́n sọ pé kó má mu gàrí ni nítorí àìlera tó wá mu omi gàrí kò mọ̀ pé òun ń ṣe ra òun ni ohun tó yẹ kí NFF kọ́kọ́ gbajúmọ̀ òun náà ní láti ilẹ̀ nítorí kọ́kọ́ gbajúmọ̀ ní pé bí àwọn agbábọ́ọ̀lù tó ń ṣe dáadáa lórílẹ̀‐èdè Nàìjíríà bó ṣe máa lọ sí tournament ìyẹn lẹ́yìn kọ́kọ́ ṣe àwọn tá nílò gógógógó ní tournament tó lè deliver fún wọn. ṣe tó tọ́ lásìkò nígbà tó yẹ tí wọn ò ṣe ní choice àwa kó wọn bọ àwọn tarí afẹ́ ló lò wọ́n ẹ wá lọ wọn agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ rí gbé abẹ́rẹ́ kan wá máa jẹ́ àjọ kan pé wọ́n máa fi ẹnu máa motivate àwọn èèyàn ẹ wò ó bó bá ṣe pìpì ààrẹ ló ṣe máa parí lórí bọ́ọ̀lù. ibi tí mo lọ ni pé ṣé ìwọ rí pé. Egypt ọ̀rọ̀ Mo Salah ní Mo Salah kẹ́yọ́ Mo Salah kúrò kó máa play for Egypt they have a team they play collectively lọ́wọ́ friendly match tọ́gbà lọ́wọ́ wọn qualifiers wọn bá yẹn play wọ́n play dáadáa wọ́n play dáadáa ju Nàìjíríà lọ gbogbo ẹwọ báyìí qualify sí tournament yìí so wọ́n wà well prepared gan. Egypt wà well prepared jù wá lọ àwọn alámọ̀ọ́sẹ̀ tá a fẹ́ lọ ṣe tá a bá lọ ṣe tó bá ń wọ̀ kọ́ lọ́ máa wo búùtù Mo Salah pé Mo Salah ṣe kinní kan Mo Salah ṣe kinní kan tó bá ní iṣẹ́ ṣe tí wọ́n bá ní iṣẹ́ ṣe kó play bíi team kó serious. ó yá ní pápá pàtàlẹ́ tó tún fọwọ́ síta ìyẹn akọ́nimọ̀ọ́gbá fi di Austin sẹ̀rẹ̀. dúró èyí pé nítorí pé àwọn ọmọ tó ń kó sórí pápá yìí àwọn ọmọ tó ń kó lọ sí ìdíje AFCON nígbà táwọn dé gàrú àlànà kí ló ń ṣẹlẹ̀ òun ní nínú first training ìyẹn ìgbáradì àkọ́kọ́ tí wọ́n ṣe lálẹ́ àná òun nínú òun dúró òun rí determination òun rí resilience òun rí gbogbo ẹ̀ òyìnbó oríṣiríṣi ni ó má gbàgbé kí ló ń túmọ̀ sí òun jẹ́ kó di mímọ̀ òun ní òun ti rí pé wọ́n ti gbáradì àwọn ọmọ igan wọ́n rẹ́dì àti ṣe kíni àti wọ̀yájà pẹ̀lú ẹnikẹ́ni tíìmù tí wọ́n bá kó tí wọ́n bá kó pàdé Super Eagles ó ní pé ibi tó dá àwọn lójú dé ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ àwọn ò ní ṣe kíni àwọn ò ní pàdánù ẹ̀ òun sọ ilé síta ta lẹ́ni tó kún lẹ́yìn òun márùn náà ló kún lẹ́yìn ìyẹn agbábọ́ọ̀lù fún Super Eagles òun jẹ́ kó di mímọ̀ òun ní ẹgbàgbé ti ọ̀gẹ̀dẹ̀ lọ́rọ̀ Egypt kò tó nǹkan tá à ń yàdá bẹ́ gbogbo wọn náà ṣe kíni ni wọ́n ní wọ́n boost confidence wọn ní Awikonko tàbá ẹ má gbàgbé Carlos Queiroz tàbá ní pé ta ni Carlos Queiroz ìyẹn akọ́nimọ̀gbá fórílẹ̀-èdè Egypt kí ni ẹ náà sọ síta lánàá òun jẹ́ kó di mímọ̀ òun ní ṣe Super Eagles ni àwọn èèyàn ṣe ìṣòro títa wọn òun dà wọ́n ti mọ̀ pé àwọn máa borí ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ gbogbo wọn jọ ń fọhùn síta ẹ má gbàgbé wípé ìfẹsẹ̀wọnsẹ̀ yìí ó máa bẹ̀rẹ̀ AFCON ó ti bẹ̀rẹ̀ ní pẹrẹu ní January 9 ọjọ́ Sunday ló máa bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni Cameroon àti Burkina Faso ni wọ́n máa ṣe kíni ni wọ́n máa jọ máa wọ̀ yájà bẹ́ẹ̀ ni ṣé olóró tó fẹ́ sọ sí yẹn ni. kò sí mọ̀ sí fẹ́ sọ́mọ́ náà ni pé ká lọ síbẹ̀ ká lọ play with determination because preparation wa bẹ̀rẹ̀ díẹ̀. so determination àwọn players yẹn lẹ́nu àná yẹn. àwọn players ẹnìkan ló lè gbà wọn atakọ́ ni mò ń gbà wọn kó play papọ̀ preparation wa ó mẹ́ẹ̀ díẹ̀ láàyè kan táwa fúnra wa mọ̀. well best wish aláti iléeṣẹ́ tún gbá FM àwa náà ṣe kí ni à ń sọ pé Super Eagles kí wọ́n lọ kí wọ́n gbé ìdíje AFCON kan gbé wá sí. kọ́ọ̀pù ńlá ni kọ́ọ̀pù tá à ń sọ yìí o àti gbé wálé máa ní agbára díẹ̀ ṣùgbọ́n kò sí tí ò lè ṣe ṣe níbi tí a bá ti ṣe kíni tàbá ti gbìyànjú síwájú tàdẹ̀ ti fi tọ́lọ́run sí.
ẹ má gbàgbé pé orílẹ̀-èdè nàìjíríà a ní oríṣiríṣi àdúrà ló ń lọ pásítọ̀ ń gbà á ìmáàmù ń gbà á supporters ń gbà á àwọn tó tún support ń gbà á ẹ jẹ́ ká rí i pé Super Eagles ẹ jẹ́ ká máa ṣe kíni ká máa kún wọn lẹ́yìn ẹ má jábọ̀ ní àtẹ́lù wọn èèyàn tá a bá ṣe kíni ká lè rí i pé àgbà ìdíje AFCON a máa wú àwọn agbábọ́ọ̀lù ká máa wú wọn lórí. Hello ẹni bá wa dá sétò tẹ́ bá ní àǹfààní ẹ lè pe nọ́mbà wa 08056131009. ẹnìkan ti wà lójú òkú. Hello. Hello. Hello ẹ káàárọ̀. orúkọ yín. Ayọ̀mídé. ó yá bá wa dá sí AFCON ti bẹ̀rẹ̀ àwa náà a ti ń fìlì vibe AFCON. ṣé ó dáa bí wọ́n ṣe sọ kí akọ́nimọ̀ọ́gbá tá a ṣe ẹ̀gbà lórílẹ̀‐èdè Nàìjíríà pé kó máa lọ sí Cameroon kó lọ máa West Indies àbóyẹ kó wà nílé kó máa ṣiṣẹ́ nílé. rọ́bìṣì ni. rọ́bìṣì lọ́nlọ́n kò dá tó. because ìgbọ̀ngàn kò ní free mind àti ọdẹ́rẹ́sì. kò ní ní free mind kẹ̀ kò dá lọ́wọ́ kò dá dúró. kó bá mọ́nítọ̀ líìgì wa bí. so that àwọn amúṣe ń lọ. ọ̀rọ̀ tí Brighton mọ́kàrò sọ náà ni àwọn náà sọ wọ́n náà yẹ kó máa mọ́nítọ̀ líìgì bí wọ́n bó ṣe máa lọ. ẹ pè wá 08056131009 kí ẹ bá wa dá sí i. ẹ̀dẹ̀ lè tẹ àtẹ̀jíṣẹ́ yín sórí ẹ̀rọ WhatsApp wa orí Facebook live ẹ̀yin náà lè fi àtẹ̀jíṣẹ́ yín síbẹ̀. ṣé ó dáa bí akọ́nimọ̀ọ́gbá tuntun tí NFF ṣẹ̀gbà fún Nigerian Super Eagles bó ṣe ní kó máa lọ sí AFCON ní Cameroon kó lọ máa wo iṣẹ́ tí wọ́n ṣe àbóyẹ kó wà nílé kóun náà máa prepare fún iṣẹ́ títí ẹ̀. bẹ́ẹ̀ náà ni ta ló wà ń bẹ̀ èèyàn kan tún ti wà ń bẹ̀ àwíkò kó yá ní pápápá. Hello ẹ káàárọ̀. ẹ káàárọ̀ o. Bàbá ẹ káàárọ̀ orúkọ yín. orúkọ mi ni simple láti gbè. up na you ẹ̀yin oníṣègeṣège. ẹ bá a dá sọ̀rọ̀ akọ́nimọ̀ọ́gbá tuntun tó wà ní tọ́ni kó máa lọ sí Cameroon yìí. ṣe ti rí èmi láì bó ṣe lọ yẹn tó bá lọ yẹn á máa wọ wọn mistake tó fẹ́ lò fún qualify World Cup. ọdẹ ṣe ti rí league Nàìjíríà yẹn sì lọ tó bá dé ó bọ àwò yẹn tó bá lọ síbẹ̀ yẹn á máa mọ àwọn tó máa lò á máa wọ mistake tẹ́lẹ̀ ṣe tẹ́lẹ̀ ò ṣe á máa mọ nǹkan tó ń lè ṣe tó bá dé qualify kọ́kọ́ ní ọmọ kókó ìfowó kókó yẹn kókó. ẹ ṣe simple. ẹ ṣe ìlú gángan ni o ṣe ti rí bó ṣe kọ wájú sáwọn kan ó tún kẹyìn sáwọn kan ni o èyí lè ló túmọ̀ sí wípé gbogbo ẹ̀ ká máa sọ pé NFF náà tán ní pé kó lọ observe kó lọ ṣe kí ni kó tẹ̀lé wọn lọ. ẹ káàárọ̀. ẹ káàárọ̀ orúkọ yín o. Sunday ló sọ̀rọ̀ láti Ọ̀rẹ́gun. láti Ọ̀rẹ́gun ó yá ní pápápá ọ̀rọ̀ tí Brighton mọ́kàró sọ. Awikonko àti Spinnet o. ẹ ṣe gan-an ẹ ṣe ẹ káàárọ̀. àtàtẹ́ rí lákòókò nípa ti ọ̀rọ̀ rẹ́ẹ̀kù wà látẹ̀gbà yìí. bẹ́ẹ̀ni. Hello. ó rebete. tẹ́ ẹ bá láǹfààní àti ìgbà padà. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa sáré sọ ní pápápá nítorí pé kò sí àsìkò ẹ lè máa pè wá o a máa ṣe máa gbé pé yín bẹ́ẹ̀ ni lórí ọ̀rọ̀ tí Brighton Mọ́kàrú sọ àti ọ̀rọ̀ tí Austin jẹjẹ Okocha sọ kí ilẹ̀ rí sí ẹ má gbàgbé ìdíje AFCON òun náà là ń sọ fún ìgbáradì àti rí pé àṣekínni Super Eagles wọ́n ṣe dáadáa náà ni àwọn ọ̀rọ̀ yìí ṣe ń jáde. Hello. ẹ káàárọ̀. Adékango ló sọ̀rọ̀ láti ìlú ìtajú. Gunners. Gúfọ́lá ẹ̀gbọ́n kí nǹkan tí mo fẹ́ bèèrè náà nìyẹn torí mi láǹfààní àti wo bọ́ọ̀lù àwọn àpò kí n bèèrè pé Arsenal àwọn NFF alábàkọ́kọ́ bá play yẹn Nigeria Super Eagles àti pé kí ni Arsenal gbá lánàá lọ́sẹ̀ fún mi lóko yẹn. Arsenal ẹ ṣe Adékango ní pápápá Arsenal àti Liverpool wọn gbá kò sí ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin wọn ní pápá ìṣeré Emirates lánàá wọn sún síwájú látara àrùn COVID-19 èyí tó ń já ọ̀ràn tó ń ṣe kíni tó ti lé ó ti kó gbogbo ọmọ Liverpool ó ti sé wọn mọ́lé ìtorí ẹ̀kọ́ wọn ti sún ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn síwájú bẹ́ẹ̀ ni Super Eagles of Nigeria wọn máa wà kó pẹ̀lú Pharaoh of Egypt ìyẹn tó bá ti di January 11 ní ìlú Garoua bẹ́ẹ̀ ni bó ṣe máa lọ ní ìfẹsẹ̀wọnsẹ̀ àkọ́kọ́ eléyìí tó máa lọ nìyẹn ó yá ní pápápá ẹ jẹ́ ká máa wọnú agbámi ètò lọ. ní ibo la tún lọ sí ẹ jẹ́ ká sáré lọ sí orílẹ̀-èdè Australia ìròyìn jẹyọ ń bẹ o kí ló ń ṣẹlẹ̀ ní Australia ní pápápá ọ̀rọ̀ Novak Djokovic ni o ẹ jẹ́ ká ṣe mọ̀ pé àyíkòkò ìkànnì ẹ o.
Awikonko kí ló ṣe ẹ́ òun ni wọ́n fún ní visa wọ́n tún gba visa wọn padà ta ló gba visa padà o ta ló wọ́n fún visa wọ́n tún gba visa padà bẹ́ẹ̀ ni ta ló gba visa lọ́wọ́ Novak Djokovic lọ́wọ́ ìyẹn àwọn ìjọba orílẹ̀-èdè Australia àwọn ni wọ́n gba visa lọ́wọ́ Novak Djokovic ń sìn wọ́n jẹ́ kó di mímọ̀ pé Novak o àwọn ò ṣe kí ni látara pé àrùn COVID-19 tó kéde síta bóyá o ti gba abẹ́rẹ́ àbó gba abẹ́rẹ́ àwọn àlè ṣe kí ni àlè fojú fò ànífẹ́ kó ṣe kí ni kó wá máa kópa ìyẹn nínú ìdíje Australian Open eléyìí tó máa bẹ̀rẹ̀ ìyẹn ní January 17 ní orílẹ̀-èdè Melbourne bẹ́ẹ̀ ni kí ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí jẹ́ kí n máa fi tó yín létí o èyí pé kò ṣe ẹjọ́ Novak Djokovic o òun jẹ́ kó di mímọ̀ òun ní àwọn àjọ tó ń darí tẹ́nísì ìyẹn lọ́wọ́lọ́wọ́ ìyẹn tó máa tukọ̀ tẹ́nísì Australia Open àwọn ló ṣe kí ni tẹ́nísì Australia pẹ̀lú ìlú ìpínlẹ̀ ibi tí ìdíje yẹn tó ti máa wáyé ìyẹn Victoria State àwọn méjèèjì àwọn ni wọ́n fún un ní exemption letter exemption certificate ìyẹn medical exemption kó o máa kópa kí ni medical exemption òun jẹ́ kó di mímọ̀ pé àyẹ̀wò tó yẹ kó òun ṣe àti vaccine tó òun ò gbà ń kọ́ wọn ti ní òun ṣe kí ni òun ní àǹfààní òun pé láti wá kópa ìyẹn ni medical exemption tí wọ́n fún ṣùgbọ́n nísìnyí wọ́n wá béèrè medical exemption lọ́wọ́ ẹ̀ ìyẹn nígbà tó dé pápá òfurufú ìyẹn ní Melbourne wọ́n ní medical exemption ẹ̀dà kò lè mú jáde wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé certificate vaccination ẹ̀dà kò lè mú jáde wọ́n á ní pé eléyìí ńkọ́ tó mú tí àwọn ọmọ Australia fúnra wọn ní pé kò sí orí òjòrú náà kí ló dé tẹ́ ṣe máa dá kan sí tẹ́ máa fà kan nítorí ẹ̀ ńkọ́ àwa ò ní gbà bẹ́ẹ̀ ni ibi tó ń yé sọ síta làwọn olólùfẹ́ Novak Djokovic làwọn náà tún sọ pé kí ló dé ẹ̀ẹ́dẹ̀ fi sílẹ̀ ẹ̀ẹ́fẹ́ kó ṣe kinní kan ní oríṣiríṣi ẹ̀ ti mọ̀ ìlú gọ́gọ́ ni ọ̀rọ̀ ayé bó ṣe ń kọ wájú sí Awikonko bẹ́ẹ̀ ló ń kọ ẹ̀yìn sí mayu ń bí Ejolabi ń bí bẹ́ẹ̀ ni bó ṣe tún rí ìyẹn lọ́rọ̀ Novak Djokovic ní nísìnyí wọ́n dúró pé lẹ́ni Novak Djokovic tẹkọ̀ létí kò padà sí Serbia Awikonko títí Novak Djokovic bá tẹkọ̀ létí padà sí Serbia ṣé wọ́n ní orí pé ó lè tún wá padà wá kópa nínú ìdíje Australian Grand Slam ìdí àkọ́kọ́ irú ẹ̀ tó máa wáyé ní 2021 ṣé wọ́n rí bẹ́ẹ̀. tèmi rí bẹ́ẹ̀ ni pé tí ó bá mú tó lọ ti gba visa lọ́wọ́ rẹ̀ di tí ó bá ti padà sí Serbia èmi ti rí pé kò lè participate ní first Grand Slam of the year kò ní defend the title ẹ̀ nìyẹn o kò ní lè ráyè àti ìdìbò ní láǹfààní àti ti gba 20 what. àti mọ̀ bóyá òun ló máa gbà tẹ́lẹ̀ kò tí ì sọ pé òun ló máa gbà kò tí ì sọ pé òun ló máa gbà kò kàn ní láǹfààní àti kópa bóyá láti defend the title ẹ̀ nìyẹn so eléyìí jẹ́ ẹ̀kọ́ tó kù díẹ̀ káàtó fún ògbóǹtarìgì àgbà tennis a player like Novak Djokovic world #1 ntọ́ bá ti pè ní òfin ẹ jẹ́ ká mọ̀ bí òfin ìlú tí ò sófin kò sẹ́ṣẹ̀ kò ń ṣe gbogbo tó dẹ̀ náà ni mo ń sọ pé lórílẹ̀‐èdè wa yìí ń bì náà gbogbo tá bá ti pè lófin ẹ jẹ́ ká máa mú lófin ẹ wò ó bóyá jẹ́ pé tó bá pọ̀ wọn lú mi tí wọ́n stand dáadáa ni ó ṣe lọ́ máa àwọn lú mi tí wọ́n stand world number one wọ́n á fi tó yẹ kó ṣe lẹ́tọ̀ọ́lẹ̀ pẹ̀kì prime minister Australia ló sọ̀rọ̀ ó ní òjò lílọ òfin wálé lé kí ló kà wọ́n pẹ̀lú tẹ́lifí tó fẹ́ gbá ẹ̀ẹ́tì àwọn èèyàn ni ó ṣe kókó jù ń tàdé pé ẹ ṣe báyìí kó lè jẹ́ ààbò kó wọn lè rí àrùn tó jàrò ìràn yìí ó kó nílò ń kọ àlejò ó bọ́ lọ́wọ́ bá tárí kájà so gba vaccine ká mọ̀ pé ẹ̀mí ìwọ náà káwọn mọ̀ pé ó save. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká máa fi tó yín létí pé àwọn tó máa tún ṣe kí ni tó ń kópa lọ́wọ́lọ́wọ́ ìyẹn ní ìdíje tẹ́nísì ìyẹn ìgbáradì ní orílẹ̀-èdè Sydney àti orílẹ̀-èdè Adelaide lọ́wọ́lọ́wọ́ báyìí ìjọba ti ń jẹ́ kó di mímọ̀ wípé àwọn máa ṣèwádìí fínífíní látara yìí pé tó bá tún kẹ́fín ẹni tó wọlé láì ní COVID-19 certificate tó náà ní exemption medical exemption lọ́wọ́ àwọn máa ṣe kí ni wọ́n máa dá padà sílé o àwọn ti ń jẹ́ kó di. èmi ti gba vaccine èmi ò bá ní kí mi náà lọ gba medical certificate. ó yá ní pápápá ẹ jẹ́ ká máa ṣe kí ni ẹ jẹ́ ká máa gbé o ibo là ń gbé lọ nítorí àsìkò no time to waste time à ń lọ sí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí tó wáyé lánàá ni o ní ibo ló ti wáyé orílẹ̀-èdè ìtàló ni o ibi tí àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ oríṣiríṣi ti wáyé lánàá ni bá àwọn kan ṣe rẹ́rìn lọ sí ilé ìfowópamọ́ àbí tí wọ́n wo àpò wọn tó ń rẹ́rìn lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ náà ni àwọn Awikonko náà ń rojú koko ń bí náà ń fajú koko kí ló ṣẹlẹ̀ Awikonko ní tíkẹ́ẹ̀tì bàjẹ́ o òun ní Spinnet ìyìn tó pè síta lánàá òun ti
ṣì mí lọ́nà mi ò ṣe é lọ́nà o Àwíkókó mo ní Bologna àti Inter wọn ò ṣe kíni wọn ò gbá ìfẹsẹ̀wọnsẹ̀ wọn ò sún síwájú ìdíje Serie A là ń sọ ó wáyé lánàá Sampdoria pẹ̀lú Cagliari kì í la sọ lánàá àní gbogbo máa ṣẹlẹ̀ àní gbogbo ṣe kíni o lè tẹ gbogbo o lè tẹ 2.5 o ní àǹfààní àti ṣe ó wáyé lánàá o Sampdoria ó ṣe kíni ó mi àwọn bó tẹ̀ jẹ́ pé gbélé fọrùn rọ Cagliari borí ẹ o 2-1 nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ pẹ̀lú Lazio àti Empoli mẹ́ta ni wọ́n jọ gbá mẹ́ta látẹ̀wọ́ ayé o àtẹ̀wọ́ bẹ́ẹ̀ ni géèmù yẹn lé Empoli ó ṣe kíni ó ṣáná lórí wọn lọ́wọ́lọ́wọ́. inú mi dùn náà ni tí mo predict Napoli pẹ̀lú Juve full time draw. I said the match is going to be. bẹ̀tẹ̀ lè tó wá bá tíkẹ́ẹ̀tì yẹn kọ́ sí. èwo ló bá tíkẹ́ẹ̀tì. Cagliari. Kí ló kẹ̀mí àti Cagliari. ó yà á jí gbogbo ó tẹ green lánàá bẹ́ẹ̀ ni. orí Ọlọ́run jọ wò. ó ti tẹ green ó yà Juventus pẹ̀lú Napoli wọ́n gba 1-1 lánàá bẹ́ẹ̀ ni wọ́n jọ ṣe kí ni wọ́n jọ ọgbà ọ̀mì lánàá Fiorentina àti Udinese wọ́n sún ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn síwájú látàrí àrùn COVID-19 kí ló ṣẹlẹ̀ Salernitana pẹ̀lú Venezia ńkọ́ ṣé wọ́n gba bọ́ọ̀lù ẹ má gbàgbé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tẹ̀rọ nípòyì ọ̀ retí pé nítorí ìfẹsẹ̀wọnsẹ̀ àná ni òṣètì darapọ̀ mọ́ ikọ̀ ìgbàgbọ́bọ̀lù Super Eagles nísìnyí tí wọ́n ní àǹfààní àti máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn tẹ̀rọ nípòyì àti tẹkọ̀ létí láàárọ̀ ibi mo yín bá yín sọ̀rọ̀ yìí láti máa rí pé òun ṣe kíni ó darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ ìyẹn Super Eagles ní orílẹ̀-èdè Garoua bẹ́ẹ̀ ni ó ẹ jẹ́ ká máa fi tóra wa létí pé AC Milan wọ́n gbélé fi àjẹ Roma Jose Mourinho ẹnu jáwáyà kí ló ṣẹlẹ̀ lánàá ó pàdánù ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn ó pàdánù ẹnu ògbálẹ̀ lánàá ní San Siro 3-0 ni wọ́n jẹ Sassuolo ńkọ́ òun àti Genoa gógó ta ló ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ Atalanta wọ́n rí atafẹ́ sójú Torino lánàá wọ́n sún ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn síwájú ni ó bó tiẹ̀ jẹ́ pé wọ́n láwọn ti kí ata oríṣiríṣi ata àjọsí ni wọ́n ti kó sílẹ̀ ṣùgbọ́n nísìnyí ńkọ́ wọ́n ti kàtà wọlé padà ó kí ló ṣẹlẹ̀ ní Copa del Rey ẹ jẹ́ ká máa fi tó yín létí ó yà nípa ọlọ́pàá kí ló ṣẹlẹ̀ ní Copa del Rey àwọn kan wọ́n ní àwọn Fulambrada wọ́n fẹ́ dá Cadiz dúró ṣùgbọ́n kò ṣeé ṣe Cadiz borí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn lánàá Girona kí ló ṣẹlẹ̀ sí ó borí Osasuna lánàá ayò kan sódò Real Zaragoza ó pàdánù sọ́wọ́ Sevilla ibi tí Sevilla ti ṣe dáadáa lọ́wọ́ ìyẹn ní díje La Liga wọ́n tún ṣe dáadáa ní Copa del Rey àti rí ayò 2 sódò ni wọ́n ṣe kíni ni wọ́n lọ fi borí Zaragoza lókè ìta kí ló ṣẹlẹ̀ sí Sporting Lyon wọ́n ṣe kíni wọ́n borí Villarreal Samuel Chukwueze ìfẹsẹ̀wọnsẹ̀ tó dá Samuel Chukwueze dúró nìyẹn tí ò ti darapọ̀ mọ́ Super Eagles ṣùgbọ́n nínú ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn wọ́n pàdánù sọ́wọ́ Sporting Lyon bẹ́ẹ̀ ni òkè ìta náà wà nísìnyí Samuel Chukwueze àtẹ̀kọ̀ létí láti darapọ̀ mọ́ àwọn Super Eagles ìyẹn lórílẹ̀‐èdè Garoua kí ló ṣẹlẹ̀ sí Almeria lórílẹ̀‐èdè Cameroon ìyẹn nípínlẹ̀ Garoua kí ló ṣẹlẹ̀ sí Almeria ó pàdánù ó gbélé fọrùn rọ sọ́wọ́ Eche ayò 2-0 ni báyọ̀ ló ṣe ń lọ ẹ jẹ́ kí n máa fi tó yín létí pé Atletico Madrid òun náà borí ìfẹsẹ̀wọnsẹ̀ ayò 2-0 ní ibi tí Atletico Bilbao òun náà ṣe Atletico Madrid ayò 5-0 ló fi borí bẹ́ẹ̀ ni Atletico Bilbao òun ló ṣe kíni ló fi ayò 2 borí Atletico Machanrio bẹ́ẹ̀ ni bó ṣe lọ ní ìdíje Copa del Rey ni ẹ lẹ́ni ìfẹsẹ̀wọnsẹ̀ máa wáyé nínú ìdíje FA Cup Swindon Town pẹ̀lú Man City ẹ mọ̀ pé tàbá ní Man City bẹ́ẹ̀ ni kọ́kọ́ àwọn ọ̀jẹ̀ wẹ́wẹ́ wá iná ni wọ́n bẹ́ẹ̀ ni kọ́kọ́ àwọn àgbàlagbà wá iná ni wọ́n ọ̀tí ẹ̀kọ́ wọn wojú rárá ṣé wọ́n lè borí Swindon Town lẹ́ni Àwíkókó kí lórí sí ìfẹsẹ̀wọnsẹ̀ ní pápá straight winning 2.5 win and over 2 Àwíkókó ló sọ bẹ́ẹ̀ mo fara mọ́ bẹ́ẹ̀ ni Man City win and over 2. balógun wọn ò ní wá o ní akọ́nimọ̀ gbá wọn. Pep Guardiola kò síbẹ̀ nínú last match náà bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀ ní Bundesliga jẹ́ ká máa fi tó yín létí ní pápá pé Bundesliga ti bẹ̀rẹ̀ sórí pápá nìyẹn o Bayern Munich wọn máa wà ní Allianz Arena ní ibi tó ti máa gbàlejò Borussia Mönchengladbach àlejò ọ̀rọ̀ náà gbà ó lọ́rọ̀ ti tèmi mo rí pé gogo wà ń bẹ́ ọ bó tiẹ̀ jẹ́ pé Bayern Munich ó máa borí ẹ lọ gbé win and gogo win and over 2 bẹ́ẹ̀ ni ẹ lọ gbé ṣùgbọ́n ẹ má gbàgbé ìbẹ̀rẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ alákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ nínú ìdíje Bundesliga ní sáà tí a wà Bayern Munich ó ba tíkẹ́ẹ̀tì jẹ́ o irú ẹ̀kọ́ irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ fọkànbalẹ̀ irú ẹ̀ ò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ní Ligue 1 lẹ́ni kí ló ṣẹlẹ̀ Bordeaux pẹ̀lú Marseille wọn máa wọ̀ yájà ibi tí ní Turkish Super League kí ló máa ṣẹlẹ̀ Trabzonspor pẹ̀lú yẹni Malatyaspor wọn máa ṣe kíni wọn máa wọ̀ yájà ẹ lọ gbé o Trabzonspor yẹn ní Super League wọn máa ṣe kíni wọn máa borí ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn
bẹ́ẹ̀ ni bó ṣe máa rí ìyẹn nínú ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa lọ lónìí nìyẹn ìbáwo ló ṣe máa lọ ọ̀la tó jẹ́ Saturday ibi tí oríṣiríṣi ìfẹsẹ̀wọnsẹ̀ máa ti máa wáyé ní lórílẹ̀‐èdè British ní England FA ló pọ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ nítorí àsìkò ẹ jẹ́ ká máa sọ pé Chelsea pẹ̀lú Chesterfield ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn máa fẹ́yìn olólùfẹ́ wa lọ tẹ̀bẹ̀ Chelsea straight winning West Brom Brighton kọ́ lọ gbé gogo QPR pẹ̀lú Rotterdam Awikoko bíṣẹ́ oníkan ẹ̀mí tó fẹ́ sọ sí West Brom Brighton bẹ́ẹ̀ ni QPR rí kọ́ pẹ̀lú Rotterdam gbé QPR straight winning no Port pẹ̀lú Brentford straight winning Newcastle pẹ̀lú Cambridge United lọ gbé Newcastle bó ṣe máa lọ nìyẹn Awikoko àwọn olówó à ń bẹ̀. ní pápá àpáká sáré kí àwọn tó wà lórí ayélujára tó ń darapọ̀ mọ́ wa Bello Kabiru akínyẹn káàárọ̀ àtúnkí Bello Adémọ́lá Festus Adimula Ibrahim Kẹ́hìndé computerizing Ọpẹ́yẹmí ọ̀ndarapọ̀ mọ́ wa Ọláwálé Oyèdélé láìgbàgbọ́ Lámìjí Fákọ̀yà Ọláòtán Olúwàfẹ́mi Ọláwálé Ọlásùnkànmí Adélẹ́yẹ Òdúgbẹ́ fún gbogbo náà lọ́jọ́ ẹni ẹ̀kú ojúmọ́ lẹ́tọ̀ọ́ lágbóṣọ́ bàbá mi Wálé Fádèyí àwọn náà darapọ̀ mọ́ wa. bẹ́ẹ̀ náà ni Alhaji Yusuf àwọn olólùfẹ́ Madrid ni wọ́n làwọn ti gbéra sọ bẹ́ẹ̀ ni Arukas àwọn bàbá ti Chelsea nìyẹn àwọn náà ṣe kí ni wọ́n ní àwọn Chelsea the Blues gbogbo yín ìrọ̀lẹ́ pa Chelsea ọmọ kékeré ló máa bójú yín jẹ́ lọ́la bẹ́ẹ̀ ni Oyèláyọ̀ Musa ti Liverpool gbogbo yín náà la ṣe kí ni là ń kí nítorí àsìkò ànírọ́jọ́ mọ́sọ̀rọ̀ tó bá di lọ́la gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ èyí lè tó máa ṣe kí ni tó máa wáyé ní Tùngbà Sports Special a máa fi tó yín létí bẹ́ẹ̀ ni Awikoko. akáfẹ́lẹ́ ìdágbére ó dàrọ̀ tó bá di lọ́la. bẹ́ẹ̀ ni lórúkọ Ejolabi àti Super Sub èmi olùfẹ́ yín Akeem aládùúgbọ̀sán Akeem Spinnet náà ló ń dágbére pé tó bá tún di lọ́la a máa pàdé ní Tùngbà Sports Special níbi tá a máa ti ní àǹfààní àti máa yọ̀nà náà àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé nínú ìdíje AFCON àti tó máa wáyé ìyẹn káàkiri orílẹ̀-èdè Gẹ̀ẹ́sì lọ́hùn kó tó gbà yẹn ẹ má gbé kúrò bẹ́ẹ̀ Tùngbà náà pé bí ẹ máa ṣe kí ni ẹ máa gbádùn ẹ̀fíìsì wa lọ́lọ́kan òjọ̀kan ire o.